ẹ̀yin tèmi olóríire olólùfẹ́ Accord TV látìgbà tí mo ti wà ń kékeré ni mo ti gbọ́ pé Òṣùpá ń kọ orin ó dẹ̀ gùdù tí mo dẹ̀ ti ń rí lénìí ẹ jẹ́ kí n sọ fún yín bóyá kó má dàbí àsọdùn ẹ wo fídíò yìí tàǹfà bọ̀bọ̀ tó ń pè ní àǹfà súná ẹ̀ tí ẹ ti bá pátápátá báyìí pẹ̀lú tó Òṣùpá sọ yìí ẹ jẹ́ ká jọ̀wọ́ ẹ bá mi subscribe sí Accord TV ẹ like ẹ dẹ̀ share comment kò ní bàjẹ́ fún yín eléyìí tún lọ fà. èèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa èèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa ó máa ṣẹ̀sí oníṣí ilé kan àbọ̀ èèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi àtúbọ̀tán láàyè mà ló jàjú ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi àwíkòkò ṣálẹ̀ mi àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹ mọ́ ṣọ́ra ṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan tó lè ká ń sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan tó ní kálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ mo ti sọ pé kò má jẹ́ ń gbọ́ débi tó máa bá mi sọ ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlẹ́ tí kejì ò gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó gbògán lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú ò kí ṣọ̀rẹ́ olóríire gbogbo aláàánú ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtèèyàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà ìnítẹ̀lọ́rùn ní ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹrí màá ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹni Òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Osupa fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Osupa. ọmọ bàálí wọn dà wọn bẹ níbo ni wọn wà. ọwọ́ ẹ̀mí àti wọlé láàrin ìṣẹ́jú kan pẹ̀lú ta kí a pàṣẹ mọ́ àbá wa ní ara wọ́n làwọn fẹ́ kí àwọn èèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa èèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa ó máa ṣẹ̀sí oníṣí ilé kan àbọ̀ béèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi àtúbọ̀tán láàyè mà ló jàjú ẹ̀dá ẹja rọ ọjọ́ àti sinmi àwíkòkò ṣálẹ̀ mi àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹ mọ́ ṣọ́ra ṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan tó lè ká ń sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan tó ní kálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ mo ti sọ pé kò má jẹ́ ń gbọ́ débi tó máa bá mi sọ
ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlétí kejì ò gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó bògán lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú ò kí ṣọ̀rẹ́ olóríire gbogbo aláàánà ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtèèyàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà ìnítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹrí mà ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹni Òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Osupa fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Osupa.